Ẹ kú dédé wòyí o ẹ̀yin ọmọ ọkọ Yorùbá nílé lóko lókè òkun lẹ́yìn odi. Mo kí yín. Ẹ dákun ẹ má bínú. Ẹ rí pé ojú mi ó rí bákan bákan. Mo kàn fẹ́ bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ṣé rí, this is an emergency thing tí mo fẹ́ tètè pariwo fáyé. Gbogbo yín náà lẹ́dẹ̀ mọ̀ pé mi ò fi gbogbo ara kàwé lọ rẹpẹtẹ so ẹ bá mi farabalẹ̀ láti gbọ́ nǹkan tí mo fẹ́ kà fún yín, torí pé it is an emergency thing tí gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ súré ṣiṣẹ́ lé lórí kíákíá báyìí. Torí ẹ̀ ni mo ṣe súré láàárọ̀ yìí. Ẹ rí pé n tí mo upload kò tí ì lo 10 hours kí n tó wá súré rìkọ́dù eléyìí tí mo ti mọ̀ ní bá dẹ̀ ti ṣe tán sí náà ni mo máa gbé jáde. Ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá, agbẹnusọ ọmọ Yorùbá ni mo fẹ́ jẹ́. Lóòótọ́ mi ò kì í sọ Ọlọ́run, kò sẹ́ni tí ò lè ṣe mistake, ṣùgbọ́n ẹ máa ní àǹfààní àti pè mí sí àkíyèsí tí mistake bá wá in the course of pé mo fẹ́ ṣe ìgbẹnusọ fún àwọn ọmọ Yorùbá. Mistake lè wà, mo lè commit mistake, mo lè commit blunder ńgbà míì, bọ̀ ẹ tètè pè mí sákíyèsí. Ọ̀rọ̀ ibùkọ́ nílé yìí kàn, torí pé a gbọ́dọ̀ learn how to engage ourselves láì jẹ́ pé a búra wa. Ẹ jọ̀ọ́, lẹ́tà kan ni bàbá mi kan kọ, Mr. Adédàmọ́lá Adétáyọ̀. Wọ́n kọ lẹ́tà náà ní April 19, 2023 tàwa náà. Ẹ dákun ẹ wá gbọ́ bí lẹ́tà náà, bí kinní náà ṣe lọ. Lẹ́tà tí mò ń sọ yìí, ẹni yìí kọ sí gọ́fúnà Lagos State ni. Ṣùgbọ́n mo rí wípé ọwọ́ àwọn tó bá lè rí nínú lẹ́tà ní ó rí. Mo mọ̀ pé ọwọ́ àwọn tó bá rí nínú lẹ́tà tó kọ yẹn náà nínú pépà, wọ́n á sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ṣùgbọ́n tèmi náà bá ṣe ìrànlọ́wọ́ àti boost ẹ̀, ọwọ́ àwọn tó bá tún rí látọ̀dọ̀ tèmi náà, àwọn náà tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. So bí mo ṣe mọ̀ pé ó máa kárí nìyẹn tí gbogbo wa ó ṣe fi ṣe iṣẹ́ ṣe. Torí pé n tí mò ń fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, iná ni, orí òwúlé ló dẹ̀ wà. Ká tó wọnú ilé lọ sùn, a ní láti pa iná yẹn. Lẹ́tà náà ni bàbá mi yẹn kọ báyìí pé attention Governor Babajide Sanwo-Olu, Obafemi Hamzat and Lagos State Government. Ó ní, I was in Lagos on Tuesday 11th April and was just around the Ketu bus stop. Má bá mi fọkàn gbé lọ ní ẹ̀kọ́ bí mo ṣe lè kà mọ́ ni mò ń kà yẹn o. Ó ní, I noticed that the fruit market near the Ketu garage has been pulled down and replaced by an ultra-modern shopping center. Ó wá ní, the new row and columns of shop are beautiful indeed. Ó ní, no doubt the action will be in line with the desire of Lagos State Government of Lagos Lagos State Government for modernization towards achieving the mega city dream of thinker of Lagos. Only, but you have pulled down a market that has been there for decades, just like the Mile 12 market that market had a majority of women, poor masses, who are mostly Yorubas. This is where they get their bit of livelihood, which takes them to be able to survive rising pressure and cost of living in Lagos State. Owani, you have demolished their market. If it was about modernization, what stopped the Lagos State government from executing a low budget plan, doing that for the taxpayer money
make this shop stall available to our Yoruba women to pay in piecemeal. Only you didn't do that, but you chased them all out, render them another set of Yoruba people disempowered and useless. Only in replacement, the same Igbo zonit trader who have tons of drug money will take over the shop. They will go to their village to bring in more migrants to fill the space left by our displaced people. Only they are the only ones who can afford such hell of money for subs. Only I never hear that they pay up front to build the thing. I'm sorry, I even heard that they pay up front to build the things. The Yoruba women who are displaced will fall more and more into poverty, and they will sell their family land again to same Igbo zones. Soon you will move to my 12 market to modernize it, and the Igbo zonists will take it over again because our people will never be able to afford the competitive cost, and you, the government, isn't ready to help them. Only you are systematically pushing out Yoruba people from Lagos. Only how very foolish. Only all this because Lagos need IGR. This is penny wise pound foolish. Only when it is time for election, the same old, tired and overused women you will drag again into the street to save you from the same Igbo zonists from whose hand you have been collecting blood money. Only at the end of the day, our mothers and sisters are employed as highway manager to be sweeping the streets which are abused mostly by the same Igbo zonists. Only what kind of nonsense is all this? Only I wrote somewhere just yesterday that the people of Yoruba land must not take risk of leaving our politicians to their antic list. They endanger our life and future. Only we have a responsibility to which what these people are doing on our behalf. Only we need the peace and secure comfort of our ancestral land far more than the fake glamour of a mega city. How can we continue empower our enemies at the price of our own people? Only it will never make sense. We can't continue like this. The threat is real. Adedamola Adetayo, April 19 April 2023. Bọ̀dá Adedamola Adetayo, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fara gbàwẹ̀. Gbogbo tí jẹ́ aburú láyé kò ní jẹ́ tiyín, kò dẹ̀ ní jẹ́ tìran yín, torí pé ẹ jáde láti ta ọmọ Yorùbá lólobó ni. Ẹ jẹ́ kí n wá sọ báyìí pé ẹ̀yin èèyàn mi, ẹ má bínú, ẹ má sọ pé kí ló dé tọ́rọ̀ yìí ká mi lára, mo kàn súré wẹ̀, mo kàn súré gbà sọ́kàn wọ̀.
kíákíá ojú oorun ni mo wà láàárọ̀ yìí tí mo ti ń kà lórí fóònù mi, mo dẹ̀ rí pé this is something that has to go viral. So ó ní mo ṣe súré jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Now ẹ má bínú pé ṣé Sokoti wá síta láti wá incite àwọn èèyàn against the government? No, capital no. Ṣùgbọ́n mi ò fẹ́ kó dàbí bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa ń mú ọ̀rọ̀. Ṣé rí wípé gbogbo àìṣedéédé Buhari báyìí àti shift wọn sórí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, torí pé àwọn ọmọ Yorùbá ń pariwo pé Aṣíwájú Bọ́lá Ahmed ló kó wa lọ síbẹ̀. N tó fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ lélẹ́yìí torí wípé mo mọ̀ pé tó bá pẹ́ tó bá yá tírú nǹkan rádaràda yìí bá tún continue táwọn aráabí tó bẹ̀rẹ̀ sí ní tutọ́ lé wa lórí látòkè, èmi náà wà lára àwọn tẹ́ pariwo. Torí fídíò bíi 10 ni mo ṣe ọ̀tọ̀ọ̀tọ̀, mi ìgbà $1 lọ́wọ́ anybody. n tí mò ń sọ yìí ẹ dákun torí Ọlọ́run ẹ béèrè lọ́wọ́ anybody. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé mo gbowó níbì kan, come out pẹ̀lú ẹ̀rí ẹ̀ tó dájú. Mi ìgbowó lọ́wọ́ anybody tí mo fi ń ṣe. Mò ń sáré káàkiri, mò ń lo gbogbo tó yẹ kí n lò, mò ń sọ gbogbo tó yẹ kí n sọ. Mi ò sí wèrè, mi ò ṣe nítorí nǹkan kan, bọ́ nítorí kó lè padà dá, nítorí pé mo tẹ́wọ́ gba kílẹ̀ Yorùbá dára. Mo dẹ̀ nígbàgbọ́ wípé nínú kí ìmọ̀ wa bẹ̀rẹ̀ sí ní ṣọ̀kan ló ṣe lè dára. Òun ni mo ṣe drop gbogbo anything tó bá wà lọ́wọ́ mi fún ìṣọ̀kan ọmọ Yorùbá. Ìṣọ̀kan ojúmọ́ Yorùbá ni ẹ rí pé mò ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí. Irú ẹ̀ náà lè tó tún gbé mi jáde ńsìn, èyí tí mo release ó ti tó 10 hours. So mi ìfẹ́ kẹ́ padà bú mi pé Sokoti wà ní àwọn tó fọ́ọ̀sì wa o. Ẹ bá ti jẹ́ ká jẹ́ kí àwọn ọmọ Igbo gba Lagos State lọ́wọ́ wọn gbà yẹn. Mi ìfẹ́ kírú ẹ̀ wáyé, mi ìfẹ́ kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kọ sí mi rárá. Yorùbá sọ pé ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó fi àbọ̀ bá ẹdìẹ. Òun ni nǹkan tèmi ṣe. Kì í ṣe pé mi náà ò rí pé àwọn nǹkan kan kéékèèké kan wà tó jẹ́ bí ìkùnà tí àwọn ìjọba wa ń ṣe lẹ́kọ̀ọ́ against àwa ọmọ Yorùbá. Kì í ṣe pé mi ò mọ̀. Ṣùgbọ́n irú yẹn a gbọ́dọ̀ mọ sọ́ngbà yẹn nítorí pé àwọn tó ń bínú lọ́wọ́ wọ́n nídìí nǹkan tó lè tù wọ́n nínú tí wọn ò fi ní bínú, ńlọrọ̀ tùnú tí gbogbo wa ń sọ́ngbà yẹn. Now àwa ní la ojú wa lẹ̀ nísìn nígbà tí ọjà tí ẹ mọ̀ pé fruit náà ń tà ń bẹ̀, tẹ́ ó dẹ̀ wù yín láti tún ṣe. Tẹ́ ẹ bá tún ṣe, ṣé kìí ṣe wọ́n gọ́fúnà àti dẹ́pútì ṣé wọ́n pe Èkó ní ti fámìlì ẹ̀yin méjèèjì yẹn nìkan ni? Ṣé Èkó àwọn èèyàn tẹ́ bá tún ṣe dáadáa wọ́n wá ní fámìlì ẹ̀yin méjèèjì yẹn lónìí? Kò possible. Bọ́yá lè mọ́ fìyà jẹ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọ Yorùbá nítorí a fẹ́ tún Èkó ṣe. Ìyẹn ò possible rárá. Ìyẹn ò possible. Èmi ò ní ká mọ́ tún ibi tẹ́ bá rí pé ó kù díẹ̀ káàtó ṣe. Ṣùgbọ́n this time around ẹ ní láti empower Yorùbá, ẹ ní láti empower àwọn ọmọ yín. Àwa ò lè jalè, a lè gbé cocaine. Tẹ́ bá wo ọmọ tó ń ṣe yahoo náà, bó tilẹ̀ jẹ́ pé mi ò ń bú àwọn ọmọ yẹn mọ́ ń sìn, mi ò ń bú wọn mọ́ ń sìn torí iṣẹ́ dà, wọn ò ríṣẹ́ wọn rẹ́ anything. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ò dá torí pé ẹ̀ ń pa àwọn kan lẹ́kún jayé ni. Ọmọ Yorùbá mélòó ló wà nù wọn? Ọmọ Yorùbá pọ̀ nù wọn náà bí àwọn ọmọ Ìgbò yìí náà. Kí ló dé tí a fẹ́ balẹ̀ ayé ara wa jẹ́? Irú IGR wo lẹ̀ ń wá tí ẹ máa fi ara ní ọmọ Yorùbá tó bá wá yá sí ojú yín méjèèjì ni ó máa wá mi fún omi nígbà tó bá tásìkò tó bá tó àsìkò bò tẹ́ẹ̀ tó ṣe nǹkan táwọn aráàlú ń fẹ́. Ní àná ẹ má bínú, lánàá ẹnìkan ń bá mi sọ̀rọ̀. Nígbà tó ń bá mi sọ̀rọ̀ ó ní Ọlọ́run jẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó mọ nǹkan tẹ́ ẹ ṣe yìí fún o, kọ́lọ́dá àwọn gọ́fúnà Lagos State ó mọ nǹkan tẹ́ ẹ ṣe yìí fún wọn, gbogbo tẹ́ ẹ ṣe fún wọn o. Mo ní mi ò ṣe nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, mi ò ṣe nítorí àwọn gọ́fúnà Lagos State, mo ṣe nítorí ìran mi. Gbogbo tí mo ń ṣe láyé mo ṣe nítorí ìran mi ni. Mo fi Ọlọ́run Elédùmarè búra. Now ẹ̀gbọ́n sìn nǹkan tó máa ṣọ́ọ̀kì yín tó máa yà yín lẹ́nu rèé. Nígbà tí ó kù ọdún kan tí
Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó parí ìjọba kò tiẹ̀ tọ́dún kan mọ́ tó kù díẹ̀ kí wọ́n parí ìjọba gómìnà tí wọ́n ń ṣe lẹ́lẹ́kejì lọ́wọ́ tí wọ́n fẹ́ lo chief of staff wọn Fáṣọlá. Ìgbà yẹn ni mo ti sọ náà lórí kíní rí, ìgbà yẹn ni wọ́n ránṣẹ́ pé èmi àtàwọn ọ̀gá mi àwọn kò bí ọ̀nkú Jídé àkó Yínká Quadri àti àwọn ọ̀rẹ́ mi bẹ́yẹn Ògògó gbogbo abẹ́yẹn wọ́n pè wá tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí pé Fáṣọlá làwọn máa lò ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láti sìn. Láti ọjọ́ yẹn mi ò tí ì fi ojú kan wọn báyìí pé àjọ dúró báyìí àjọ ríra wa, mi ò tí ì fojú kan wọn. So kí wọ́n tó bá ní èrò burúkú pé bóyá Sanwó-Olú ti gbówó fún ọ ni Aṣíwájú Bọ́lá Ahmed ti gbówó fún ọ ni, ìwọ tó bá ń rò bẹ́ẹ̀ ẹlẹ́dàá èmi náà ní ẹlẹ́dàá mi dé lè mọ fìyà jẹ tó bá ń rò bẹ́ẹ̀ nítorí pé kò rí bẹ́ẹ̀. Mi gba owó lọ́wọ́ anybody, mi gba owó lọ́wọ́ Sanwó-Olú, mi gba owó lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tí n bá gba owó lọ́wọ́ ẹnì kankan nínú wọn ni mọ́tò mi tó ti wà lórí odó ń sìn tó tún ti ní fort. Ṣé nú owó ọ̀hún ṣé mi ò ní lè tún ṣe ní ìsinmi? Ṣé mi ò ní lè tún ṣe nítorí pé ẹyọkan náà tó wà lọ́wọ́ mi tí mò ń fi jìyà káàkiri rẹ̀? Ṣé tí n bá ti wá gbowó lọ́wọ́ wọn gbà yẹn ṣé màá ti súré náà tán ṣe ni? Àbí tí n bá fẹ́ gbowó lọ́wọ́ àrùn àwọn yẹn ṣé bíi 10 million ni wọ́n fún rúbi tí màá ní wọ́n fún mi lówó ni? Nígbà tí ó ṣe pé mi náà ti ṣiṣẹ́ kó 10 million jọ rí. Ṣé irú owó bẹ́ẹ̀ rádàràdà bẹ́ẹ̀ ni màá ní wọ́n fún mi lówó ni? Ṣé bí tí wọ́n bá fún mi lówó wá fún mi lówó gidi? Ṣé tí wọ́n bá fún mi lówó gidi ṣé mi ò ní change mọ́tò yẹn? Ó lè jẹ́ pé ẹnìkan ti sọ pé ẹnìkan fẹ́ fi dent mi ńgbà yẹn tó sọ wípé tí mo dúró lára mọ́tò yẹn tó sọ pé mọ́tò tuntun tí Aṣíwájú ṣe gbé fún mi ní mo inú mi dọ̀dọ̀ pé gbogbo yín náà lè rí àṣírí tó wà ńbẹ̀ torí pé ẹ ti mọ mọ́tò yẹn fún mi ti pẹ́, ẹ ti mọ́mọ́ mi ti pẹ́ nígbà tí Arẹ́gbẹ́ ń ṣe first tenure rẹ̀ as a governor ni mo ṣe àwọn nǹkan kan fún wọn, gbé àwọn iṣẹ́ kan fún mi tí mo ṣe nínú owó tí mo rí ńbẹ̀ ni mo fi ra mọ́tò yẹn sí iye ọdún yẹn sísìn first tenure Arẹ́gbẹ́ first tenure wọn tí kò tí lè ju bí ọdún kan tí wọ́n bí ọdún kan àbọ̀ tó bẹ̀rẹ̀ ìjọba lọ. Ẹ wá sí ká yọ ọdún kan kúrò nínú ẹ̀ ká sọ ọkọ̀ ọdún méje tí wọ́n lò, ọdún méje yẹn ẹ fi mọ́ ti bàbá wa tó ṣẹ̀ kúrò bẹ́ẹ̀ sí táwọn lọ́dún mẹ́rin. So ọdún mẹ́rin yẹn kẹ́ tó wá fi kún eléyìí tí à ń lò lọ yìí kẹ́ lè mọ iye ọdún kẹ́ lè mọ iye ìgbà tí mo ti ra mọ́tò yẹn last sẹ́yìn. So n tí mo ń try láti sọ ni pé mo fẹ́ yànnà náà kẹ́ mọ̀ pé mi ì gbowó lọ́wọ́ anybody, mi ì dẹ̀ ní bẹ̀rù láti sọ̀rọ̀ fún anybody, mi ì ní bẹ̀rù láti sọ̀rọ̀ fún pé mi ò gbowó lọ́wọ́ wọn anybody ò ra conscience mi mo fi ń sọ̀rọ̀ torí pé mo fẹ́ máa ó wù mí láti máa sojú ọmọ Yorùbá ní tí mo fẹ́ ká mọ̀ mí mọ̀ nìyẹn. Mélòó kú arúgbó kùnà irú wa ibi tá a dàgbà dé yẹn ṣé ọlọ́mọ ti fi kú pa mí, ṣé tí irú mi bá kú sí ṣé wọn á ní mo sẹ́kù ni? Wọ́n ní mo sẹ́kù náà. Mo ti bí ọmọ tó over 40 years dáadáa tó ti ń sọmọ 50. So kí ló wà ńbẹ̀ tí ó ti bẹ̀ kúrò? Ṣé irú mi náà bí mo ṣe dàgbà tó yìí àti bímọ tó kú tá a gbókú ẹ̀sìn tó túmọ̀ sí pé kò sẹ́ni tí ò lè kú. So bọ̀ tí èyí bá kú tán náà wọ́n máa ro ire nípa òǹtọ̀hún. Ẹ wo àwọn nǹkan tí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe àfi ń pariwo wọn dè ní. Ẹ̀yin gómìnà Lagos State gbogbo ń tẹ́ bá ṣe tí ó kó ìnira bá Yorùbá ẹ jáwọ́ lórí ẹ̀ o. Gbogbo nǹkan tẹ́ bá mọ̀ pé ẹ máa ṣe tí ò ní lè empower Yorùbá above any other tribe tó wà ńbẹ̀ yẹn ẹ jáwọ́ lórí ẹ̀ o. Ọ̀rọ̀ tribalism kọ́ leléyìí o. Torí ńgbà tó ṣẹlẹ̀ tán agbára yín ò ká o, gbogbo àwọn èèyàn náà ni wọ́n ṣùgbà yín o. Ẹ̀yin diaspora ojú òní tì yín o torí pé àwọn ni wọ́n mọ̀ ẹ̀yin lẹ máa ń pè mí jù, ẹ̀yin lẹ máa ń bá mi sọ̀rọ̀ jù ló fà tó fi jẹ́ pé gbogbo ìgbà mo máa ń pe diaspora mo mọ gbogbo sẹ́tà ìgbésẹ̀ o. Ẹ rí i pé mo ti sọ sẹ́yìn náà nínú àwọn fídíò kan mo mọ sẹ́tà ìgbésẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń pè ìyá, bẹ́ẹ̀ ṣe ń pè bàbá, bẹ́ẹ̀ ṣe ń pè ẹ̀gbọ́n, tẹ́ ṣe ń pàbúrò, bẹ́ẹ̀ ṣe ń pè mọ̀lẹ́bí, tẹ́ ń pè iye kan, tẹ́ tó ń sẹ́ndì owó pé ibi báyìí ní kẹ́ ẹ dúró sí. Ṣé gbogbo wa náà tó wá lajú sílẹ̀ a ní lè complain tàbá wa tó wá rí nǹkan tó fẹ́ tó jẹ́ pé bí nǹkan ṣe rí tẹ́lẹ̀ náà ló tó fẹ́ máa lọ?
ṣé yẹn possible ni ṣé ẹ máa fi àwa bọ́ àjòjì ni ẹ máa fi wá bọ́ àwọn àjòjì tó wá bá wa gbé ni àbírú kí lélẹ́yìí ẹ wo ní tèmi fẹ́ sọ fún yín ni wípé ọjà yẹn tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ti gbowó lọ́wọ́ àwọn ọmọ Yíbò up front ẹ dá owó wọn padà tẹ́ ẹ bá dá owó wọn padà tí ọjà yẹn bá di nǹkan tí ó bọ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá pátápátá mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rì ẹ rí ìpalára ẹ̀ èpè kọ́mí ní kẹ́ farapa ni mo sọ o but ìpalára repercussion nǹkan yẹn ẹ máa rí o toró máa bá yín repercussion nǹkan yẹn tẹ́ bá ṣe ó máa bá yín gan ṣé ẹ mọ̀ wípé Yorùbá sọ pé ẹni tó bá máa ti wá Olúràngún náà ní mà ti lo ẹ̀ ọ̀rọ̀ ò tí ì débẹ̀ yẹ o ọ̀rọ̀ ò tí ì débẹ̀ yẹ o mi ò mú ọ̀rọ̀ yìí wá sí etí gbọ́ wa nítorí pé mo fẹ́ ká máa tẹ̀tẹ̀ ká tún máa strike government of Lagos State o no ṣé ẹ mọ̀ pé àwọn ọ̀tá wà ṣé ẹ mọ̀ pé àwọn opposition wà tó jẹ́ pé wọ́n á fẹ́ lo opportunity nǹkan tí mò ń sọ yìí I am not here to support your mission your bad mission mi ò sí nínú àwọn èèyàn tí ó máa campaign against tàbí tí ó máa wá tí ó máa taari ilé tí mo pẹ̀lú kọ́ tí mo máa taari ẹ̀ pé kówó mi ò sí nínú ẹ̀ o mi ò sí nínú ẹ̀ rárá ṣùgbọ́n tójú bá ń ṣe ìpín a máa fi hàn ojú pé kó lè mọ̀ pé pé ìwọ nǹkan tó ń ṣe now ìbò ti kọjá lọ kì í ṣe àsìkò pé ẹ tún nídìí ìbò ẹnìkan báyìí ìbò ti kọjá lọ tá a máa ní nítorí pé à ń bẹ̀rù káwọn elédè kan kí wọ́n lè bá dìbò fún yín ni bẹ́ẹ̀ bá tẹ̀ tí wúlẹ̀ bẹ̀rù tó náà ẹsẹ̀ ti gbàgbé tí wọ́n ṣe náà ni ṣé gbogbo tí wọ́n ṣe fún yín yẹn náà ó ti di gbígbàgbé nìyẹn ó dẹ̀ ti di kẹ́mọ́ now ẹ lọ wo ọmọ Ìgbò wo àbọ̀mọ Haúsá wo ló wá ń gba iṣẹ́ kí wọ́n máa gbá títì mi ò sọ pé kì í ṣiṣẹ́ mi ò dẹ̀ condemn àwọn tó ń ṣe ṣùgbọ́n ó ṣe jẹ́ pé àwa ọmọ Yorùbá ntí the only thing táwa máa ṣe ni ká máa gbálẹ̀ fún ká máa gbá ilẹ̀ tí àwọn ọmọ Ìgbò bá dọ̀tí táwọn ọmọ Ìgbò táwọn ọmọ Haúsá táwọn ọmọ Fúlàní tí wọ́n bá dọ̀tí àwa ọmọ Yorùbá ni ká máa gbá èló ni sálárì wọn èló lẹ̀ ń fún wọn owó wọn ló fẹ́ yẹ kó pọ̀ jù because risk of life mi wọ́n á dúró lẹ́gbẹ̀ẹ́ títí lójú títí ibi tí mọ́tò ti ń lọ tí mọ́tò ti ń bọ̀ wọ́n á kọ́jì sí mọ́tò wọ́n á máa gbálẹ̀ lọ àwọn èèyàn kan ni wọ́n ń kó ilẹ̀ yẹn àwọn tó ń kólẹ̀ ọmọ Yorùbá ni wọ́n kí ló tó jẹ́ pé bẹ̀rẹ̀ lè máa demarcate àwọn ọmọ Yorùbá nìkan sí tí sẹ́yìn bá wà attractive tó monetarily ọmọ Ìgbò àjọyìn ọmọ kìnìún àjọ kò ní dàbí ẹni pé iṣẹ́ ìdọ̀tí nìkan là ń fọmọ Yorùbá nìkan sí kí ló dé ẹ wo a lè mọ́ sọ̀rọ̀ lórí eléyìí ẹ wo gọ́fìnà Sanwó-Olú àti Hamzat tẹ́ ẹ̀ bá ṣe dáadáa wàhálà wà gan o torí pé odò kò ní kọ títù kó kọ wíwẹ̀ kó kọ àpadà sílé o ẹran ò ní yí kómi toro rẹ̀ tó yí kò pọ́síbù kẹran wá yí ká ní afa ẹran kò ṣe é já omi toro rẹ̀ ò ní yí nǹkan tá à ń bá yín sọ yìí tẹ́ ẹ̀ bá rí bí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ̀ bá rí bí nǹkan tó yẹ kẹ́ ẹ kà kún yóò pa yín lára o mo dẹ̀ rò pé nígbà tí aṣíwájú wá di president orílẹ̀-èdè yìí báyìí kò yẹ kó jẹ́ pé àyẹn lẹ́sọ̀ Lagos State nù o tẹ́ ẹ̀ bá sọ́ra yín àwọn ọ̀tá wà nílẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ sí wa létí o ẹ má gbàgbé o bó lè jẹ́ pé àwa lè dánú ara wa rò ṣùgbọ́n àwọn ọ̀tá kan wà tí wọ́n máa sọ̀rọ̀ kì í lẹ̀ sí gbogbo náà la máa lè dánú ara wa rò nígbà tó bá yá àwọn èèyàn máa gba ọ̀rọ̀ ọ̀tá wọlé nítorí tí wọ́n bá ń rí o ẹ lè kó àwọn ọmọ Yorùbá kú òǹbì kan kẹ wá tó bẹ́ẹ̀ ṣe kẹ wá sọ di mega place náà kẹ wá kó wá jẹ́ pé àwọn ọmọ Yorùbá ò ní lè afford láti gbárù ibẹ̀ yẹn àwọn ọmọ Ìgbò lè máa gbé fún torí kí ni for what reason ọmọ tí yín ò sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ yín náà lọmọ yín ò sí Nàìjíríà náà ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ṣe pé bẹ́ẹ̀ lọ́dún ẹ ní káwọn ọmọ sí yín náà máa wá ṣerú àwọn ṣẹ́ táwọn ọmọ èèyàn kan ṣe yẹn náà àbí ẹ̀yin ti ga tọ́lọ́hun ni sẹ́yìn ga tọ́lọ́hun ni gbogbo iṣẹ́ ìdọ̀tí tó báàdì jù ní Lagos State àwọn ọmọ Yorùbá náà ń ṣe náà kí ló dé tó wá jẹ́ pé òpìdí iṣẹ́ ìdọ̀tí náà lẹ́ẹ̀ máa lé wọn sí lẹ́ẹ̀mọ̀ àwọn tó bá ti ẹ̀tọ́ wá ní tọ́rọ́ kọ́bọ̀
tí wọ́n fi ń bóyá ata ni wọ́n ń tà ní bóyá kìnnì kan ní bóyá kankan ní gbogbo wọn pátápátá tó fara ni wọ́n títí wọ́n ó fi padà lọ mọ́ bá wa fọ ilẹ̀ títì tàbí gbálẹ̀ títì káàkiri for what? òjòlódé yìí sìn tẹ́ ẹ bá lọ sí ọjà àwọn ọjà oríṣiríṣi mo use mọ́ ọjà ilé epo àwọn ọmọ Yorùbá máa wà ń bẹ̀. mo ń sọ ilé ìkẹyìn ẹ̀yin tẹ́ wà ní diaspora kẹ́ ẹ lè gbọ́ pé wọn ò tí ì empower ọmọ Yorùbá tó rárá. now nínú òjò tó bá di inú òjò àwọn ọmọ Yorùbá kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá wá sọ́jà tó gbé mọ́tò ẹ̀ dé tó páàkì mọ́tò ẹ̀ tó bá ti bọ́ sílẹ̀ àwọn ni wọ́n á kó bàtà fún ẹ tó bá jẹ́ tó wà bọ́ bàtà tiẹ̀ lẹ̀ wọ́n á kó kíni bóyá slippers kan ẹ̀ wọ́n á kó fún ẹ wọ́n á fi rìn lọ sí gbogbo ibi tó bá fẹ́ lọ nígbà tó o bá dé àwọn ni wọ́n á wá fọ ẹsẹ̀ rẹ kó o tó lè kó ẹsẹ̀ rẹ sínú bàtà tiẹ̀ yẹn gangan padà bàtà tí wọ́n ló máa fi tẹ́ gbogbo àròfọ̀ yẹn ṣe nǹkan kan káàkiri ṣé irú iṣẹ́ tẹ́ fẹ́ ká ọmọ wa tó wà nìkan ọmọ sí ṣé irú iṣẹ́ tẹ́ fẹ́ ká ọmọ Yorùbá nìkan ọmọ sí nìyẹn ni. àìrú mega city orí burúkú wò là ń wá tẹ́bi ọmọ pa àwọn èèyàn ta ló ní mega city ṣé wọ́n kàn dẹ́mu Èkó bó ṣe wà tẹ́lẹ̀ ni. ẹ wo eyín tí ajá tó fi ń bá ọmọ rẹ̀ ṣeré eyín ẹ̀ náà ní fi gé jẹ o ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu o ẹ má tọwọ́ bọ̀ wá lẹ́nu tẹ́ bá tọwọ́ bọ̀ wá lẹ́nu á gé jẹ o mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn kan ẹ̀yin alábòsí kan ẹ má rí bí ẹni pé mo wá fẹ́ lẹ́yìn insight àwọn èèyàn ni o tí Lagos State ò bá ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rì ẹ̀yà pa mí ni mo máa lead àwọn èèyàn to protect lẹ́kọ̀ọ́ yẹn tí Lagos State ò bá ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe mo máa lead àwọn èèyàn fún protest lẹ́kọ̀ọ́ against the government àṣẹ government bá fara ní àwọn onílé ni ṣàlejò nìkan lọ́yẹ kó jẹ́rìí lọ́dọ̀ wa ni mi sọ wípé ìsìn báyìí kì í ṣe pé mo sọ̀rọ̀ pé mi ní kẹ́ ẹ lé yíbò mi ní kẹ́ ẹ pa yíbò ṣùgbọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé àwa ni ẹ jẹ oyè yẹn lé lórí náà báwo ni ilé ayé tiwa ṣe máa bàjẹ́ títàwọn àjòjì máa dáa tẹ́ẹ̀dẹ̀ máa wò wá rán gbogbo IGR tẹ́ ń kójọ kí ló tẹ̀lé náà lé wa lórí ṣé àkáǹtì tí yín lẹ̀ ṣe fún IGR wá sí ni kí ṣe owó ìjọba ni ṣẹ́yìn ò ní kú mẹ́mọ́ ni ṣé ẹ̀yin fẹ́ jù síbẹ̀ ni ṣé owó tẹ̀yìn ń pa sínú àpò ìjọba yẹn ẹ fẹ́ jù síbẹ̀ so that bàtí àti ẹ bá kó ń bẹ̀ tán ẹ̀yin lẹ́tọ̀ máa náwó yẹn ṣé nǹkan tẹ̀ ń ṣe nìyẹn ni. àwa ò ní dákẹ́ èmi pàápàá jùlọ èmi tó kù tí mo fẹ́ mọ̀ ṣe láyé mi sìn ó nìyẹn ìjà Yorùbá ni mo fẹ́ mọ̀ gbé báyìí ṣùgbọ́n mo máa gbé lọ́nà ẹ̀tọ́ nǹkan tẹ́ ẹ̀ bá ṣe mi ò ní lẹ́ ṣe nǹkan tẹ́ ẹ bá ṣe mi ò ní bẹ̀rù àti sọ gbogbo tẹ́ ẹ bá ṣe mi ò ní bẹ̀rù àti sọ so reason tí mo fi wá súré sọ̀rọ̀ yìí ni pé mo fẹ́ kí ọ̀rọ̀ yìí tètè kó lè tètè kan gọ́fúnà lára bí ọba tiẹ̀ sì kan gọ́fúnà lára kọ́ kan àwọn èèyàn tán súnmọ́ lára so that wọ́n á lè sọ fún pé ayé ti ń kíkè gẹ́sì nǹkan tó fẹ́ dáwọ́lé yìí o kì í tiẹ̀ ṣerú àsìkò yìí lọ́yẹ̀ kan máa ṣerú nǹkan bẹ́yẹn kì í ṣerú àsìkò yìí àwọn ibi tó pa wá lára gan tọ́jọ́jà àwọn Ìgbò ibi tá a ti ń rárá tán ti ń rẹ́ńjìn tọ́jà ọjà wọn inú ìgboro ló wà náà ìpalára nínú ọjà yẹn ṣe ẹ̀kọ́rú ọjà yẹn kúrò ńbẹ̀ kẹ́ ẹ bá kó lọ sínú gbódéréréré kẹ́ ẹ dẹ̀ empower àwọn ọmọ tiyín náà láti nínú àwọn ṣọ́ọ̀bù yẹn ṣe yẹn ọjà tí àwọn ọmọ ti wá ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ tán fi ń jẹun ẹ lọ wo Ládìípọ̀ náà ọmọ Yorùbá mélòó ló ń tajà ní Ládìípọ̀ ìyẹn dẹ̀ ti ń jẹ́ threat for life and property of citizen of Lagos State dẹ̀ ṣe nǹkan kan lórí ẹ̀ ibi táwọn ọmọ tiwa ti wá ń rí tọ́rọ́ kọ́bọ̀ tán fi ń jẹun ibẹ̀ lẹ́ máa destroy tó máa empower àwọn èèyàn tí àwọn èèyàn tí wọ́n fẹ́ gba tí wọ́n fẹ́ sọ ogún ní baba tiwa títí wọn àní gba eléyìí o gbogbo téèyàn bá fẹ́ ṣe kódà bẹ́ẹ̀ fi tọ́gì pa mí màá sì sọ tẹnu mi gbogbo tẹ́ ẹ bá lágbára ẹ ṣe Ọlọ́run jù yín lọ tí Ọlọ́run bá lè jẹ́ kí gbogbo obstacle tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rí yẹn kó tó di president tó bá lè rí tọ́lọ́run dẹ̀ tó sọ di president ojú tí yìí kò sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe fẹ́ nìkan ó mì pé Ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe ń gbogbo ó mì pé torí pé àwa tá à ń sọ̀pọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gan ẹ̀rù ń bà wá
kì í ṣe pé àsọpọ̀tì ẹni torí pa ti fún pé rí pọ́ fẹ́ wọlé kọ́ a ní pé a ní láti ṣiṣẹ́ fún gidi ṣùgbọ́n ẹ̀rù ń bà wá títí tó fi ijó election ẹ̀rù ń bà wá so nítorí pé gbogbo oríṣiríṣi tá a ti ṣe fún nílẹ̀ Yorùbá gbogbo ìbàjẹ́ tá a ti gbogbo ìbàjẹ́ ok Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jọ sí tí wọ́n lọ́wọ́ ẹ̀gbọ́n ẹsẹ̀ ẹ̀gbọ́n àmọ̀rọ̀wọ́ gbígbọ̀n mọ́ àmọ̀rọ̀sẹ̀ gbígbọ̀n mọ́ ìwọ ọ̀dẹ̀ tí wọ́n ń tàn ọ́ jẹ kò sí nǹkan kan tí wọn ò lè fi kọ̀ǹpútà ṣe mọ́ báyìí so bàbá dìde wọ́n wá fi kọ̀ǹpútà fi bí omi sí ẹ̀yìn ẹ̀ wọ́n ló ń yàgbẹ́ ara àwọn olórí burúkú ìjọ náà tí wọ́n máa ń kọ̀kọ́ kúkọ yẹn ń bò làwọn olórí burúkú yẹn wà kí ló dé tí wọn ò fi ọ̀rọ̀ gbésí ayé rẹ̀ hàn àmọ́ bó ọwọ́ rẹ̀ tó ń gbọ̀ wọn ò fi hàn àmọ́ báyìí sí náà ìgbẹ́ tó ń yà ara wọn ò fi hàn àmọ́ báyìí ojú tì yín ẹ pa kò kú Aṣíwájú Bọ́lá Ahmed gan ló yẹ kó máa pè ní wọ́n pa kò kú ọmọ làbánsìn so ẹ má bínú kò ní jù báyìí lọ torí nǹkan yẹn dùn mí ó bà mí lọ́kàn jẹ́ ni mo ṣe súré pé kíákíá báyìí mo gbọ́dọ̀ súré sọ̀rọ̀ lórí ẹ̀ so that tí ọ̀rọ̀ ẹni tó bá wa sọ̀rọ̀ yẹn tó bá lọ débì kan ìwọ bá mú kí lórúkọ bàbá yẹn náà bá mú torí mo tó fẹ́ dárúkọ ẹ̀ mo fẹ́ ṣàdúrà fún pẹ̀lú àkíyèsí tó ṣe yẹn ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ rí i pé nọ́mbà mi ń wà ní reason tí nọ́mbà mi fi ń wà lórí gbogbo nǹkan tí mo bá ṣe nìyẹn ẹ pè mí tẹ́ ẹ bá rí nǹkan tí ò dáa ẹ pè mí tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ kí n cover kí n fi hàn ayé ẹ pè mí mo máa wá síbẹ̀ nọ́mbà mi wà lọ́wọ́ yín kò dẹ̀ sí ẹni tó pè mí láyé tí mi ò kì í bá sọ̀rọ̀ lórí nọ́mbà yẹn èmi ò sínú àwọn tí sọ pé ẹ má pè mí sí nọ́mbà kan no mo tún ní nọ́mbà mi ṣùgbọ́n èyí tẹ́ ẹ mọ̀ yẹn ẹ pè mí sórí ẹ̀ kódà ẹ lọ bèèrè àwọn èèyàn kan máa jẹ́rìí sí pé tí èèyàn bá pè mí tí mi ò bá sí nídìí fóònù yẹn tí n bá rí miss call even foreign number tàbí local number màá pè wọ́n padà gbogbo ayé ló mọ̀ pé mò ń ṣe bẹ́ẹ̀ gbogbo ayé ló mọ̀ pé mò ń ṣe bẹ́ẹ̀ torí kò sẹ́ni tí mo ti rí miss call ẹ̀ rí tí mi ò pè padà àyàfi tí mi ò bá rí lórí àpò so bàbá tó ṣe dáadáa yìí wọ́n ní bí ọmọ ẹni bá dá káwí bá ń kí lórúkọ ọmọ yẹn mi fẹ́ sí orúkọ yẹn sọ ìgé wọ́n ní bọ́mọ ẹni bá dá káwí àní fi sáyà broda Adédàmọ́lá Adétáyọ̀ orí ọmọ Yorùbá á sàn yín sówó á sàn yín sọ́mọ ní inú ọdún yìí nítorí pé ẹ ṣe ń tẹ́ ẹ ṣe yìí Ọlọ́run á gbé yín lọ́wọ́ sókè mi ò mọ irú èèyàn tẹ́ jẹ́ tẹ́lẹ̀ o bó bá jẹ́ pé mílíọ̀nìà ní yín tẹ́lẹ̀ Ọlọ́run á sọ yín di mọ̀tìmílíọ̀nìà bó bá jẹ́ pé mọ̀tìmílíọ̀nìà ní yín tẹ́lẹ̀ Ọlọ́run á sọ yín di bílíọ̀nìà bó bá jẹ́ pé bílíọ̀nìà ní yín tẹ́lẹ̀ Ọlọ́run á sọ yín di mọ̀tìbílíọ̀nìà pẹ̀lú ògo Ọlọ́run nítorí pé ẹ fẹ́ dalẹ̀ Yorùbá lẹ́sẹ̀ ta wá lólobó ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn ibi tá a máa rí délé ní ilé yìí o torí pé kì í dùn kó pọ̀ sókè báyìí ní ọbẹ̀ oge ẹ̀yin diaspora ẹ máa bá mi pe àwọn èèyàn yín nílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pè nígbà tí ọ̀rọ̀ fẹ́ yíwọ́ ń jọ sí ẹ máa bá mi pè wọ́n ẹ máa jẹ́ kí wọ́n ẹ máa sọ fún wọn pé wọ́n láti máa rán gọ́fìmẹ̀ntì létí wọ́n láti máa kọrin sí gọ́fìmẹ̀ntì létí nǹkan tí wọ́n bá fẹ́ this time around a ní láti sọ̀rọ̀ ìgbà táwọn ọmọ ẹ̀ńsàsì jọ́sẹ̀ sọ̀rọ̀ sókè àṣentá nídìí nílé ayé wa nìyẹn téèyàn bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ bí máa yí ò bá sọ ọdún tó sọ yìí èmi lè má ronú débẹ̀ mi ò tiẹ̀ lè ronú débẹ̀ nígbà tí mi ò kọjá ibi tó ń sọ mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so a ní láti sọ̀rọ̀ síta ẹ̀yin diaspora ẹ jọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá rí nǹkan tó kù díẹ̀ káàtó tẹ́ bá fẹ́ kí n lọ bẹ́ẹ̀ pè mí even kọ́ mọ̀ jẹ́ ní Ìbàdàn tí mò ń gbé bọ́jẹ́ state mi ni mo máa drive lọ síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run láti lọ fi ń fílẹ̀ láti mọ tó ṣẹlẹ̀ fún yín láti mọ ibi tọ́rọ̀ dé dúró gangan ẹ pè mí ẹ̀yin èèyàn tẹ́ bá rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ yàjóyàjó tẹ́ fẹ́ káyé ó mọ̀ ẹ pè mí nọ́mbà mi wà lọ́wọ́ yín náà ẹ pè mí màá wá síbẹ̀ màá cover ẹ̀ màá dẹ̀ gbé fáyé so this time around gbogbo ohun tí yóò pa Yorùbá lára a gbọ́dọ̀ sá fún un tó máa mú Yorùbá lọ sókè ní ọmọ Yorùbá gbọ́dọ̀ gbé dání báyìí ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o.